wù kó lówó tó bó ti lè wù kó lọ́lá tó bó ti lè wù kó níyì tó bó ti lè wù kó nípò tó. Lálá ìmọ̀rìnjìkún. dandan ni àwa tápàlà máa pòwe yẹn pé ọ̀gán dàbòdàbò wàá dàbò bíyà. Lálá ìmọ̀rìnjìkún. وهو على كل شيء قدير إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ọ̀gán dàbòdàbò wàá dàbò bíyà ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo ń ti ń bẹ kò ní bẹ máa ń jọ kan. إلى الله مرجعكم. gbogbo mo lè gòkè mo lè sọ tó bá dijọ́ kan ò ní lè gòkè mọ́ ò ní lè sọ mọ́ abẹ́ kòtò ni kó wá padà wá. إلى الله مرجعكم. bó tilẹ̀ wù kó rí bó tilẹ̀ wù kó rí gbogbo wa pátápátá á padà sọ́dọ̀ Ọlọ́run. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. إلى الله مرجعكم. إلى الله مرجعكم. Ọlọ́run ní kó wá kó dá yín lójú dángájíà bó tilẹ̀ wù kó rí tó kẹ́nàtàn nísàn nígbà tẹ́ wà láyé ẹ padà sọ́dọ̀ mi ni. إلى الله مرجعكم. àfàwọn àgbà Ṣàráwí Mutawali Ṣàráwí wọ́n ní mọ̀ntàràkà dùnìyà kọ̀bùlà à ń tẹ̀tẹ̀rù kàhù. إلى الله مرجعكم. gbogbo ẹni tó bá fi ayé lẹ̀ tó tàràkà ayé tó pa ayé tì kó tó di pé ayé gan ó wá pa òun náà tì. إلى الله مرجعكم. ومن أرض خالقه قبل أن يلقاه. gbogbo ẹni ó bá yọ́nú sọ́ba dẹ́dà tó yọ́nú lérí ìpínta fún gbogbo ẹni tó yọ́nú lérí ìbá ti bù fún mọ́. إلى الله. kó tó di pé yóò pàdé ọba tí fúnni tí ó pàdé ọba tí yọ́nú lérí gbogbo tó bá fún ẹ̀dá rẹ̀ láyé. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ومن صلى قبل أن يصلى عليه. gbogbo ẹni tí bá máa kírun rẹ̀ déédéé. إلى الله مرجعكم. àṣùbàdé òkì àyílàdé òkì alásàrìdé òkì màgàrìdé òkì ìṣáyìdé òkì. إلى الله مرجعكم. gbogbo ẹni tí bá máa kírun rẹ̀ déédéé kó tó di pé wọ́n padà kírun lé lórí. إلى الله مرجعكم. irun tó ń kí yẹn tó bá dijọ́ kan ò ní lè jẹ́ni tí ó máa kírun fúnra rẹ̀ mọ́ wọ́n di ọ́ kalẹ̀ wọ́n kírun lé ọ lérí ni. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. gbólóhùn yìí a máa yà mí lẹ́nu fún ẹlòmíì tó ṣe wípé yóò máa wá fi àdírẹ́sì kí àdírẹ́sì yóò máa fi kan ilé àwọn ẹni Ọlọ́run. إلى الله مرجعكم. yóò máa fi ntí èsè tàwọn ẹni Ọlọ́run yóò máa fi kàn wọ́n látẹnu rẹ̀ nígbà tó já sí wípé pòkí ni. إلى الله مرجعكم. bàbá gbọ́ pé èèyàn kékeré kan kú wa ni wọn kì í pẹ́ nílé yẹn wọn á tètè máa kú léwu ni. إلى الله إلى الله مرجعكم. mákèwú kéékèèké fún mi. وهو على كل شيء قدير. ṣé àwọn tí ń kúlẹ̀ ń dá lẹ́bi ni àbọ̀bà tí ń pa ni. إلى الله مرجعكم. lẹ́nu tiẹ̀ ó tiẹ̀ tọ́ sí gbogbo èèyàn lẹ́nu
kò tọ́ sí àáfà tó lóhùn ké Al-Qur'ani àmọ́gbà tó ṣe pé àáfà mi kì í ṣàfà àlùfáà ni. Ilallahi marji'ukum wa huwa ala kulli shay'in qadir. ẹ dákun ta ní pani ta ní iye ni ṣe bọ́lọ́ náà ni. Ilallahi marji'ukum. ìwà tó ń sọ pé wọn kì í pẹ́ nílé kan tí wọ́n fi tètè kú ṣebí wọn náà ò kú ni wọn náà. Ilallahi marji'ukum. àsìkò tí kò wá ó lò láyé ni ó lò kò ní tàṣe kò ní kọjá ìṣẹ́jú kan àsìkò tí kò wá tí ó lò láyé ni ó lò láyé. Ilallahi marji'ukum. kò sí gbẹ́kúdè kan kò sọ́gbọ́n kan tó lè dá fún kú bí kú bá dé yán pa ọ́ náà ni. Ilallahi marji'ukum. ó dùn mí fún àáfàá tí sọ pé òun ké Al-Qur'ani tí ò wá gbọ́ túmọ̀ àyà yìí dáadáa. Ilallahi marji'ukum. kí ló ń wá ń bi pé ilé kan ẹ̀mí wọn kì í gùn bẹ́ẹ̀. Ilallahi marji'ukum. ẹ̀mí àwọn tí ń gùn ta ló mọ̀ wọn láyé. Ilallahi marji'ukum. àtẹni ó lu ẹ̀mí gígùn láyé àtẹni tó lu ẹ̀mí kúkúrú láyé dákun ta ní pani. Ilallahi marji'ukum. ọlọ́run ló ń dálẹ́bi ni àbí lílọ táwọn tí ń lọ tí wọ́n ń lọ lójijì. àbáwọn tí ń lọ lójijì ló ń dálẹ́bi ni àbọ́lọ́hún tí ń pa àwọn ló ń dálẹ́bi. Ilallahi marji'ukum. àwọn ọ̀rọ̀ bú tí mú ní ìwọ náà Ilallahi marji'ukum. àti wàá bú tí mú ní ìwọ náà. Olúwa dákun gbé jìnnà sí wa Ọlọ́run dákun gbé wa jìnnà sí wọn. àwọn ọ̀rọ̀ bú tí mú ní ìwọ náà àti ìwà ibú tí mú ní ìwọ náà Olúwa dákun gbé jìnnà sí wa Ọlọ́run dákun gbé wa jìnnà sí wa. Ọlọ́run mọ́sàbá ń kẹ́ Mọ̀lánà Shehu Shazili. ìwà ibú tí mú ní ìwọ náà. kéèyàn ní irú Shehu Shazili sàn kú bó ti wà. àwọn ìwà ibú tí mú ní ìwọ náà. nínú díwáànù wọn náà kọ́lá tó ń kà yìí. Olúwa dákun gbé jìnnà sí mi. ọ̀rọ̀ bú mi ń bẹ lẹ́nu àfáà mi tó bá sọ báyìí ayé sì lè bàjẹ́. Olúwa dákun gbé jìnnà sí wa. ó sì ń pera rẹ̀ láàfáà ó yẹ kí wọ́n mú ọ kó tún ọ wẹ̀ sí Islam padà ni. Olúwa dákun gbé jìnnà sí wa. gbogbo wa tá a bá ti bá lọ́wọ́ ànábì tá a fa kan bá ti ń wù ú ó yọ ọmọ àlè àfáànù ni. Ilallahi marji'ukum. àmọ́ ọ̀rọ̀ rẹ̀ tí mo ní wàlì jẹ́nà àti wàárẹ̀ tí mo nira lè jẹ́nà Olúwa dákun fi tà wá lọ́rẹ. Ọlọ́run dákun fi tà wá lọ́rẹ. ìwà rere tí mo ní wàlújọ́nà. àti rírẹ̀ tí mo nira lè jẹ́nà àtọ̀rọ̀ rẹ̀ tí mo nira lè jẹ́nà Olúwa dákun fi tà wá lọ́rẹ. Ọlọ́run dákun fi tà wá lọ́rẹ. ọ̀rọ̀ rẹ̀ ò sí lẹ́nu àfáà mi. ọ̀rọ̀ rẹ̀. àfáà mi kò lọ́rọ̀ rẹ̀ kan lẹ́nu tí sọ láyé àfọ̀rọ̀ bú. tí mú ní ìràlùjọ́nà. irú bá a ti ń ṣe yìí nísìn inú àfáà mi ń dùn. ọ̀rọ̀ rẹ̀ tí mú ní ìràlùjọ́nà. bàbá wa ìmáàmù àgbà Ọ̀fà lánàá nínú kàsídà nábì tá a kà níjẹta ní tẹ̀fsírì bàbá wa pè mí lánàá. ìwà rẹ̀ tí mú ní ìràlùjọ́nà. n tí wọ́n fi ṣàdúrà fún mi ó fẹ́ tó wákàtí kan lérí fóònù. ìwà rere tí mú ní ìràlùjọ́nà. ẹni tí ń bá ń gbọ́ ohùn yín tí ń bá tún sábàámà pé bó lohùn yín ti rí ó ń tọ̀hún wàláhì olórí burúkú ayé àtàkì àmọ̀ ni. ìwà rere tí mú ní ìràlùjọ́nà. ohun tá a ti fi ń ka Al-Qur'ani láti gbàtà àti wà ń sí pín ní títí dì sí tí ó sì há. Olúwa dákun fi tà wá lọ́rẹ. ibẹ̀ láti ti rẹ́ lòmíì tó ṣe wípé bá a ti ń ṣe yìí inú ń bí òun ni. Olúwa dákun fi tà wá lọ́rẹ. ibẹ̀ láti rẹ́ lòmíì tí ó máa wago fún wa ó fẹ́ tó àsìkò tí wọn ò ní rí i ṣe mọ́. Olúwa tó wọn ò ní rí i ṣe mọ́. dákun fi tà wá lọ́rẹ. gbogbo orúwà báyìí kò sí nínú wà nábì Muhammad. Olúwa dákun fi tà wá lọ́rẹ. njẹ́ tí Mọ̀lánà Amirul Jaysh ti lọ talari fi dì í mọ́ kíni.
Talari fi di Amirul Jayshi. Olúwa dákun fi ta wá lọ́rẹ. Jọ́ta bá ní ara wa ìmọ̀ yìí ara wa jọ́ta bá lọ́la tó mọ̀ mọ̀ yìí. Olúwa dákun fi ta wá lọ́rẹ. Gbogbo eré ibú tí ń bẹ lọ́kàn kó wá kó lọ yọ dànù kí Ramadan yìí tó lọ. Ilallahi marji'ukum wa huwa ala kulli shay'in qadir. 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 Kódà kó wá lójú dángájíá pé níjọ́ kan gbogbo bó tilẹ̀ wù kó lè gòkè kó lè sọ tó padà sọ́dọ̀ Ọlọ́run ni. Ilallahi marji'ukum min laduni Ádámà látọ̀dọ̀ ànábì Ádámà. Ilallahi marji'ukum. Tó fi mọ̀ pé eye ìgbà tọ́lọ́run bá la lò láyé lèèyàn ó lò. Ilallahi marji'ukum. Bí kò wá bá dé bọ́sítọ̀ọ̀bù rẹ̀ yóò dúró ni. Ilallahi marji'ukum. Ànábì Ádámà. Ilallahi marji'ukum. Abul Bashari ẹni àkọ́kọ́ dá sérí ilẹ̀ láyé. Ilallahi marji'ukum. Gbogbo tí wọ́n lò láyé 950 years ni. Ilallahi marji'ukum. Ẹ dákun ta ló ṣe bẹ́ẹ̀. Ilallahi marji'ukum. Ànábì Ṣífù. Ilallahi marji'ukum. Gbogbo tí wọ́n lò láyé 930 years ni. Ilallahi marji'ukum. Ànábì Ìdírísù tọ́lọ́run sọ pé wa dhkur fil kitabi Ìdírísà innahu kana siddiqan nabiyya wa rafa'nahu makanan aliyya. Wadhkur fil kitabi Idrisa. Ọlọ́run ní ànábì Ìdírísù ó wà ní 800 years lọ́lọ́run gbé lókè. Innahu kana siddiqan nabiyyan. Ànábì Nuhu alayhi salam wọ́n lò 1017 years láyé. Ilallahi marji'ukum. Ẹ bá ń kan sára sọ́nù. Wa huwa ala kulli shay'in qadir. Ànábì Ibrahim al-Khalilullahi. Ilallahi marji'ukum. Gbogbo tí wọ́n lò láyé wọ́n lò 195 years láyé. Ilallahi marji'ukum. Ànábì Ismailu gbogbo tí wọ́n lò láyé wọ́n lò 137 years láyé. Ilallahi marji'ukum wa huwa ala kulli shay'in qadir. Ànábì Isahaka gbogbo tí wọ́n lò láyé wọ́n lò 180 years láyé. Ilallahi marji'ukum. Ànábì Yakubu gbogbo tí wọ́n lò láyé wọ́n lò 129 years láyé. Ilallahi marji'ukum. Ànábì Yusufu ọmọ wọn ó lò 110 years láyé. Ilallahi marji'ukum wa Kó huwa dá wa lójú dángájíá pé kò sí bó tilẹ̀ wù ká pẹ́ tó láyé gbogbo àwọn tá à ń dákọ̀ yìí àwọn ànábì Ọlọ́run tá à ń dákọ̀ yìí àwọn náà lo eré ilẹ̀ yìí láyé wọn ò sí mọ́ láyé lónìí. Ilallahi marji'ukum. Ànábì Ayuba aleyhi salam gbogbo tí wọ́n lò láyé 93 years ni. Ilallahi marji'ukum. Ànábì Yunusa aleyhi salam gbogbo tí wọ́n lò láyé 88 years ni. Ilallahi marji'ukum. Ànábì Suleiman gbogbo tí wọ́n lò láyé 52 years ni. Ilallahi marji'ukum. Ànábì Suleiman àwọn ń bẹ lọ́mọ ọdún 12 ni wọ́n ti jọba. Ilallahi marji'ukum. Ọmọ ọdún 12 ni Suleiman ló wà ní tí ń bẹ lérí àga ọlá. Wa huwa ala kulli shay'in qadir. Ló fi jásí pé gbogbo ń tó lò lérí àga ọlá rẹ̀ 40 years náà ni. Wa huwa ala Ilallahi marji'ukum. Ilallahi marji'ukum.
Nabiyullahi Musa, Anabi Musa alayhi salam, gbogbo tí wọ́n lò láyé 120 years ni wọ́n lò láyé. Ilallahi marji'ukum. Haruna ọmọ ìyá wọn, gbogbo tí wọ́n lò láyé 122 years ni wọ́n lò láyé. Ilallahi marji'ukum. Anabi Zakariya, gbogbo tí wọ́n lò láyé, wọ́n lò 150 years láyé. Ilallahi marji'ukum. Ẹ máa wo Ọlọ́run ọba ńlá, ọba tí ó ṣírù rẹ̀ láyé. Anabi wa Zakariya, wọ́n wà ní age of 120 years ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ. Ilallahi marji'ukum. 120 years ní bẹ Ọlọ́run pé ká ha ya àyín sọ́ọ̀dẹ̀ vikiru rahmati rabbika abuda o Zakariya. Ká ha ya àyín sọ́ọ̀dẹ̀ vikiru rahmati rabbika orí àwọn ọmọdù tí ń bẹ̀bẹ̀ yẹn ni ká fòhá òyà àyín sọ́ọ̀dẹ̀ vikiru rahmati rabbika abuda o Zakariya. Ká ha ya àyín sọ́ọ̀dẹ̀. Vikiru rahmati rabbika abudahu. Zakariya. Isinada rabbahu nidan khafiya. Qala inni wa ana lazimu minni washta'ala ar-ra'su shayba. Wa lam yakun bidu'ai shaqiya. Wa inni khiftu al-mawaliya min wara'i wa kanat imra'ati 'aqiran fa hab li min ladunka waliya yarithuni wa yarithu min ali yaquba waj'alhu rabbi radiya. Ya Zakariya, inna nubashiruka bi gulamin ismuhu Yahya. Ya Zakariya, inna nubashiruka bi gulamin ismuhu Yahya lam naj'al lahu min qablu samiyya. Wa inni khiftu al-mawaliya min wara'i wa kanat imra'ati aqiran فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا. يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا. قال ربي أني يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا. قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا. قال رب اجعل لي آية. قال آياتك ألا تكلم الناس ثلاث ليالي سوي. قال ربي إني وعد العظيم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا. يا يحيى خذ الكتاب بقوة وآتيناه
الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث يا يحيى خذ الكتاب. Anabi Zakariya alayhi salatu ó wà ní ẹ má jẹ́ kí iná yín kó máa sáná dáadáa. ẹ tún fẹ́ mú mi rántí. bàbí kù wá tí wà á sì ṣe bí epo bọ́lá. wọlé kí n máa sọ bí yá. gbogbo wa náà làásà jọ ń gbáwé èmi ní sì tún túkéwú. Yahya khuzi kitaba bi quwwati wa ataynahu al-hukma sabiyya. Yahya mo hàn lè mọ̀ lónìí tọ̀ yìí. khuzi kitaba bi quwwati wa ataynahu al-hukma sabiyya. gbogbo wọn tí wọn náà tó ń bá ń bẹ Ọlọ́run má já kàmùnà Ọlọ́run kò sí ntọ́lọ́hún ò lè ṣe kò sí tí ó ti ṣe síwájú. nígbà tí anabi Zakariya tó ti pé kò lè gbọ́kọ̀ lóko mọ́ kò sí nǹkan kan fún anabi Zakariya mọ́. Ìyá Zakariya. Ọlọ́run wa lóhùn dé sí anabi Zakariya. Anabi Zakariya wọ́n ń bẹ ní èjì 120 years lọ́lọ́run ta wọ́n lọ́rẹ ọmọ Yahaya. Ìyá Zakariya iná nùbá. Anabi Zakariya ẹ máa wo lóhùn wọ́n wá lo 150 years láyé bàtí wàá lo 150 years láyé Yahaya ọmọ wọn tí wọ́n tọrọ láti jọ yìí tọ́lọ̀ tó fún wọn ní 120 years tọ́lọ̀ fún wọn nígbà tí wọ́n di 120 years láyé òun náà lo 30 years láyé ìjọ tí Zakariya kú ọjọ́ náà ni Yahaya náà kú. Ilalla marji'ukum. ló fi jẹ́ pé 30 years ní Anabi Yahaya ni wọ́n lò láyé. Ilalla marji'ukum. wọ́n pa bàbá láàárọ̀ bí ọmọ náà sì pa láàárọ̀ ni wọ́n sì pa wọ́n pa Zakariya láàárọ̀ wọ́n sì pa Yahaya lọ́sàn. Ilalla marji'ukum. ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run náà lápadà sí tó wáyé máyà. Ilalla marji'ukum. àwọn ànábì Ọlọ́run ń gbó jùgùjùgù báyìí. Ilalla marji'ukum. wé sànábì kankan kódà ó sínú ulamawu kankan ẹlòmíì kan hàfìlàkì lásán ni. àti láwàní lásán. Marji'ukum. kéèyàn máa ní ilé kan wọn ìpẹ́ mẹ́. Ilalla marji'ukum. àti ilé tí wọ́n ti ń pẹ́ àti ilé tí wọ́n kì í pẹ́ mẹ́. ẹ dákun kíni ó padà gbẹ̀yìn gbogbo wọn. Ilalla marji'ukum. Anabi Yahaya. wa huwa ala kulli shay'in qadir. Ilalla marji'ukum. wa huwa ala kulli shay'in qadir. Anabi Yushau. Alayhi salatu wa salam. Alayhi salam gbogbo táwọn lò láyé 127 years iná lò láyé. Ilallahi marji'ukum. Anabi Lutu alayhi salam gbogbo táwọn lò láyé 175 years iná lò láyé. Ilallahi marji'ukum. Anabi Hudu gbogbo tí wọ́n lò láyé 464 years iná lò láyé. Ilallahi marji'ukum. bá ń kan sára sọ́ba mi dáadáa. wa huwa ala kulli shay'in qadir. Anabi Sọ́líhù gbogbo tí wọ́n lò láyé 586 years iná lò láyé. Ilallahi marji'ukum. Nabiyullahi Isa Anabi Isa gbígbé lókè tọ́lọ́hún gbé wọn lókè wọ́n bẹ ní age of 33 years ni. Ilallahi
الله مرجعكم káwa sọ̀kalẹ̀ sọ́dọ̀ ọ̀gá wa. إلى الله مرجعكم mo tiẹ̀ dákọ̀ ọ̀gá wa ẹ̀yọ̀nbó ẹ̀. إلى الله مرجعكم ta lọ̀gá mi ta lọ̀gá rẹ̀. إلى الله مرجعكم òun náà lànàbí wa Muhammadu. صلى الله عليه وسلم إلى الله مرجعكم وهو على كل شيء قدير Ànábì wa Muhammadu. إلى الله مرجعكم gbogbo tí wọ́n lò láyé 63 years ni. إلى الله مرجعكم Ànábì tọ́lọ̀ ń torí rẹ̀ dáyé tọ́lọ̀ ń torí rẹ̀ dọ́run Ànábì tọ́lọ̀ ń torí rẹ̀ dá gbogbo nǹkan. إلى الله مرجعكم síbẹ̀síbẹ̀ náà kí ló padà pa àwọn ikú náà ni ikú náà ni. إلى الله مرجعكم tó fi mú Ànábì wa Muhammad kú ta ni ò wá ní kú láyé. إلى الله مرجعكم a rí ìgbà nínú àdísì ìyálà wa Aisha. إلى الله مرجعكم níbi sahihi níbi hadisi Muslimu àti Bukhari. إلى الله مرجعكم ìyálà wa Aisha wọ́n testify sí wípé 63 years lọ́kọ àwọn oṣìṣẹ́lá Ànábì wa Muhammad lò láyé. إلى الله مرجعكم Ànábì wa Muhammadu. إلى الله مرجعكم ó kọ̀ọ̀la tí wọ́n fẹ́ kú oṣìṣẹ́lá Muhammadu. صلى الله عليه وسلم إلى الله مرجعكم wọn wá lè jáde sẹ́rí mímbàrí kí wọ́n kírun. إلى الله مرجعكم bẹ́ẹ̀ ni wọ́n ń dákú bí wọ́n ti ń dákú ni Aisha ìyálà wa Aisha ni wọ́n ń bomi sí wọn lórí. إلى الله مرجعكم àwọn sàábé gbogbo wọn ti wá ń rí sáyìn pé ṣékèṣe pé ó ń ṣe Ọlọ́run Ànábì wa Muhammad fẹ́ fi wálẹ̀ lọ ni. إلى الله مرجعكم ó ń ṣe ńlá Muhammadu. إلى الله مرجعكم àwọn sàábé gbogbo wọn wá kóra àwọn jọ sínú mọ́ṣáláṣí Ànábì wọn wá ń sunkún bàbá káàbùkà àṣẹdídà. إلى الله مرجعكم lẹ́ẹ̀kan náà ó ń ṣe Ọlọ́run Muhammadu Ànábì tún wá ń gbọ́ igbe àwọn sàábé ní mọ́ṣáláṣí tí wọ́n ń sunkún Ànábì tún wá ń béèrè lọ́wọ́ la ìyálà wa Aisha pé àwọn ta ní ń sunkún mọ́ṣáláṣí. إلى الله مرجعكم ìyálà wa Aisha ní àwọn sàábé náà ni wọ́n ń sunkún. إلى الله مرجعكم òun ti bó ń ṣe Ọlọ́run bí wọ́n ti tó àti àárẹ̀ ti ń bẹ lára wọn wọ́n tún wá rọ́jú dìde wọ́n wá yọjú sáwọn sàábé. إلى الله مرجعكم wọ́n lọ́dọ̀ àwọn sàábé rí look wọ́n rí bá nábì ti rí bí wọ́n ti wà wọ́n rí ṣe sí wọn wọ́n rí pé ṣékèṣe pa nábì ń dágbére ní. إلى الله مرجعكم ó ṣẹlá Muhammadu. إلى الله مرجعكم aláwọ̀dé wa fà tó mú wa nábì tó mú ṣe sí ànábì. إلى الله مرجعكم ó ń jẹ́ wọn àfa àmọ́ gbogbo wa nábì kò sí lọ́wọ́ rẹ kò sí lára rẹ kò sí níbi ìrìn rẹ kò sí níbi ẹnu rẹ. إلى الله مرجعكم ó ṣẹlá Muhammadu. ànábì wọn sọ fáwọn sàábé pé ẹ má sunkún mọ́. إلى الله مرجعكم فليس الموعد هنا kì í ṣe yàyí náà ní gbére wa. إلى الله مرجعكم ilé tá a wà ń bẹ̀ yìí ayé tá a wà ń bẹ̀ yìí kì í sóhun láàmú abẹ ló ń bẹ gbére. إلى الله مرجعكم Ànábì wa sọ bẹ́ẹ̀ fáwọn sàábé pé فليس الموعد هنا إنما الموعد غدا. إلى الله مرجعكم àlìjánnà ni gbogbo wa láti máa sẹ̀mí tí sẹ̀mí kan tí ò tún ní kọ́di mọ́ pé àtúní rí sẹ̀mí kan ṣe mọ́ lálìjánnà. إلى sẹ̀mí tá a máa ṣe lọ gbérégbéré. الله مرجعكم bá nábì ti wá tó nínú ọ̀la wọn bá nábì ti tó pẹ̀lú pé wọ́n jọ rí Ọlọ́run 63 years náà ló láyé. إلى الله مرجعكم وهو على كل شيء قدير àmàrù ummati ó ṣẹlá Muhammadu. صلى الله عليه وسلم wọ́n ní gbogbo ẹ̀mí àwọn àlìhùmọ́ èmi Muhammad wọn ò ní máa ju àmàrù ummati bayna 60 wa 70 wọn ò ní máa ju 60 sí 70 lọ. أعمار أمتي بين 60 و70 أعمار أمتي بين 60 و70 أعمار أمتي
بين 60 و70 أعمار أمتي بين 60 و70. káàbálọ̀ wọnú àdìsí Tirmisi àdìsí 3550 àdìsí tá nàbí wí pé amaru ummati bayna 60 wa 70 ó bá ń bẹ̀. amaru ummati. tó o bá lọ wọnú Sunanu Majah Sunanu Ibnu Majah àdìsí 4236 àdìsí wípé Ànábì wa Muhammad sọ pé àní máa lò ju 60 sí 70 lọ. amaru ummati bayna 60 wa 70. tó o bá lọ wọnú Fatihul Bari fi Sharhi Sahihi Bukhari Ibnu Hajar al-Asqalani ni wọ́n ṣe. tó o bá lọ wọnú ẹ̀ àdìsí tá Nábì sọ yìí pé àlìhùmọ̀ mi wọn ò ní máa lò ju 60 sí 70 lọ ọba mẹ́. amaru ummati bayna 60 wa 70. kí wàá lè bú. amaru ummati. táàfà kan tí ó lọ lọ́dọ̀ tẹ́ máa wá sokún káàkiri ó ti tètè kú. amaru ummati. ẹ̀ ń jà Nábì níyàn ni. amaru ummati. abẹ́ ń jà Al-Qur'ani níyàn. amaru ummati. tọ́lọ̀ ní gbogbo apápátá ọ̀dọ̀ òun náà lápadà sí o. amaru ummati. Sayyidina Abubakari. bẹ́yìn 60 wa 70. Àlífà àkọ́kọ́ lẹ́yìn oṣù Ọlọ́run Ànábì wa Muhammadu. amaru ummati. gbogbo tí wọ́n lò láyé 63 years ni àwọn náà lò dédé iye tí ó ń ṣẹlá Muhammadu lò láyé. bẹ́yìn 60 wa 70. ètè fi qabrihi hayyun bima sana'at yada walakamura aina bainana ميتان على قيد الحياة كميت في قبري عمر بن الخطاب أيوب ما صنعت يداه 60 years ni wọ́n lò láyé o. أيوب ما صنعت يداه Usman bun Affan Ọlọ́run tiẹ̀ tún fún àwọn ní bónọ́ọ̀sì sí tiwọn àwọn lò 80 years láyé. ولكم Sayyidina Usman. رأينا بيننا Aliyu Abi Talib gbogbo táwọn lò láyé àwọn náà lò 82 years láyé. ولكم رأينا بيننا sẹ́ni pé Ọlọ́run tún fi ẹni sí ti tiwọn. ميتان على كيد الحياة Abdurrahman ibn Auf gbogbo tí wọ́n lò láyé wọ́n lò 72 years láyé. كميت في قبري Saadu ibn Abi Waqqas gbogbo tí wọ́n lò láyé 77 years náà lò láyé. كميت في قبري bí n ti ń kà á yẹn máa ronú péjọ wo ni wọn náà kú ò láyé. كميت في قبري Sa'id ibn al-Musayyab gbogbo tí wọ́n lò láyé 93 years náà lò láyé. حي بما صنعت يداه Mu'az ibn Jabal al-Khazraji al-Ansari alamul umma bil halali wal harami. La ilaha. ولكم رأينا بيننا Mu'az ibn Jabal ọmọ ń pa tí ń jẹ́ aláàlí àti haramu púpọ̀ Ànábì fẹ́ràn wọn púpọ̀. كميت في قبري Huwa al-Khazraji wal-Ansari. gbogbo ọdún tí wọ́n lò láyé kò ju 38 years lọ. كميت في قبري ẹ máa wá bú àwọn tiwa pé wọ́n tètè lọ àwọn tiẹ̀ tí wọ́n tètè lọ ta ló mọ̀ wọ́n láyé. كميت في قبري àwọn tábìí àwọn sàábì Ànábì là ń sọ̀rọ̀ wọn yìí. أيوب بما صنعت يداه Saadu bun Abi Waqqas gbogbo tí wọ́n lò láyé Sayyidul Awsi أيوب gbogbo tí wọ́n lò láyé kò ju 37 years lọ. أيوب بما صنعت يداه ẹ wò wọ́n sì nítumọ̀ láyé. wọ́n náà tún sọ̀rọ̀ wọn títí di sí. أيوب بما صنعت يداه Abdullahi ibn Abbas ọmọ Abu Talibi
ọmọ Abu Talibi gbogbo tí wọ́n lò láyé 71 years ni. أيوب بما صنعت يداه. Abu Huraira tí gbogbo ayé tí wọ́n máa ma ṣe Abdurrahman ibn Sakhara ó kọ Abu Huraira gangan Abdurrahman ibn Sakhara ni wọ́n ń jẹ́. أيوب بما صنعت يداه. àdìsí táwọn nìkan gbà wá látọ̀dọ̀ ṣe Ọlọ́run kì í ṣe 500. ولكم رأينا بيننا. ẹ wò bí wọ́n ti káàkiri bí wọ́n ti mìlàkà ní gbogbo ayé tí gbogbo ayé àwọn ní Abu Huraira gbà wá Abu Huraira gbà wá gbogbo tí wọ́n lò láyé 40 years náà ni. ميتا على كيد الحياة. Aisha ìyàwó anabi wa Muhammadu. كميت في قبره. ìjẹ̀mí anabi àmọ́ sàwọn wa ní samara takalimi. anabi fẹ́ràn Aisha púpọ̀. كميت. gbogbo tí Aisha lò láyé gbogbo tí wọ́n lò láyé ojú 74 years lọ. كميت في قبره. Afusatu Ummul Mu'minin ọmọ Sayyidina Umaru gbogbo tí wọ́n lò láyé 56 years ni. كميت في قبره. Khalidu bunul Walidi bunul Mugira gbogbo tí wọ́n lò láyé 50 years ni. حي بما صنعت يداه. Abdullahi ibn Umar gbogbo tí wọ́n lò láyé 73 years ni. حي بما صنعت يداه. Abdullahi ibn Mas'ud gbogbo tí wọ́n lò láyé 63 years ni. حي بما صنعت يداه. Khadija ìyàwó ń ṣe Ọlọ́run Ànábì wa Muhammadu. حي Yálà wa Khadijatu. حي بما صنعت gbogbo tí wọ́n lò يداه. láyé 65 years ni. ولكم رأينا بيننا. ọmọ sí Ọlọ́run tá nábì fẹ́ràn wọn púpọ̀ Fatimatu Zahara Fatimatu Libatulu Fatimatu Zahara Fatimatu Libatulu Fatimatu Batulu ana Fatima bó ti jẹ́jẹ́ mi ó ń ṣe Ọlọ́run tó kò lo 100 days láyé tó fi lọ́ọ́ bá nábì padà. حي بما صنعت يداه. gbogbo tí yálà wa Khadija yálà wa Fatima tí wọ́n lò láyé 29 years ni. حي بما صنعت يداه. lẹ́yìn ìgbà tá nábì kú حي gbogbo tí Fatima lò láyé kò pé 100 years kò pé 100 days. حي Ọlọ́run ti dára síwájú. بما صنعت يداه. Ara wo lọ́lọ́run wá ń dá. بما صنعت يداه. Tá a máa wá sọ pé a máa wá sọ̀sọ̀kúsọ tẹ́ máa sọ̀sọ̀kúsọ sáwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ. حي بما صنعت يداه. O sì bẹ̀rù Ọlọ́run tí wọ́n rókù tiẹ̀ àbí wọn ò ní rókù tiẹ̀. Àwọn tó ń sì ń sọ̀rọ̀ sí tí wọ́n ti lọ yìí ayé rí i pé wọ́n síra dáadáa láyé. حي بما صنعت يداه. Tá a bá bọ́ sórí àwọn tábìí àwọn tábìí حي بما صنعت يداه. tí wọ́n jẹ́ kí ẹ̀sìn kúrin lẹ̀ dáadáa ká dá ẹ̀sìn mọ̀ dáadáa nínú ayé wa. حي بما صنعت يداه. Al-Imamu Abu Hanifa An-Nu'man ibn Thabit Sahibul Muzhabi. حي بما صنعت يداه. gbogbo tí wọ́n lò láyé 68 years ni. حي Abu Hanifa An-Nu'man صنعت يداه. 68 years náà lò láyé. Al-Imamu Maliki حي wọ́n lò 83 years láyé. Ọlọ́run tún fún àwọn sí tiwọn dáadáa. بما صنعت يداه. Al-Imamu Shafi'i gbogbo tí wọ́n lò láyé 54 years ni. حي بما صنعت يداه. Al-Imamu Ahmadu bunu Hanbala gbogbo tí wọ́n lò láyé 77 years ni. حي بما صنعت يداه. Sufyanu Thawri gbogbo tí wọ́n lò láyé 64 years ni. حي بما صنعت يداه. Al-Imamu Bukhari Imamu Bukhari gbogbo tí wọ́n lò láyé 62 years ni. ولكم رأينا بيننا. Al-Imamu Muslimu gbogbo tí wọ́n lò láyé 55 years ni. ولكم رأينا بيننا. Ibnu Taymiyyah afáàgbà wàlíyé Ọlọ́run Taqiyuddin. ولكم رأينا بيننا. Ibnu Taymiyyah gbogbo tí wọ́n lò láyé 67 years ni. ولكم رأينا بيننا. Ibnu Qayyimul Jawzi ọmọ kéwú àgbà fún Ibnu Taymiyyah gbogbo tí wọ́n lò láyé 60 years ni. ولكم رأينا بيننا. Abu Hamid
Muhammadul Ghazali gbogbo tí wọ́n lò láyé tá a máa pè ní hujjatul Islam 55 years ni. كميت في قبره Jalaluddin gbogbo tí wọ́n lò As-Sayuti gbogbo tí wọ́n lò láyé 62 years ni. كميت في قبره أي بما صنعت يداه Ibn Kathir gbogbo tí wọ́n lò láyé 72 years ni. أي بما صنعت يداه Al-Imam An-Nawawi Imamu Muhaddisun Faqih. أي بما صنعت يداه Imamu Nawawi gbogbo tí wọ́n lò láyé 44 years ni. أي بما صنعت يداه Ibn Hajar al-Asqalani gbogbo tí wọ́n lò láyé 79 years ni. أي بما صنعت يداه Sibawayh tó dáná wulẹ̀. أي Àfọ̀ onínáwó. بما Tá a fi ní gbogbo nǹkan kà tá a fi ní máa sí wọ́. صنعت يداه Ẹ̀wòsẹ́ tí wọ́n ṣe gbogbo àwọn tá ń ka yé ẹ̀wòsẹ́ tí wọ́n ṣe nínú ẹ̀sìn. Sibawayh Imamu Nuhati gbogbo tí wọ́n lò láyé 32 years ni. صنعت يداه 32 years náà lò láyé. ولكم رأينا بيننا ميتان على كيد الحياة Sheikh Muhammadu Nasiruddin Albani gbogbo tí wọ́n lò láyé 85 years ni. كميت في قبره Abdulaziz ibn Bas afagba gbogbo tí wọ́n lò láyé 89 years ni. أي بما صنعت يداه Àfáwà àgbàbọ́nà Uthaymin gbogbo tí wọ́n lò láyé 71 years ni. أي بما صنعت يداه Abdulrahman ibn Muhammadu Abu Isa Muhammad àfáwà àgbà Tirmidhi gbogbo tí wọ́n lò láyé 70 years ni. ولكم رأينا بيننا Nisa'i gbogbo tí wọ́n lò láyé 86 years ni. ميتان على كيد الحياة Ibn Majah gbogbo tí wọ́n lò láyé 63 years ni. كميت في قبره Ó ti rí ọ́. حي بما صنعت يداه Sheikh Muhammad ibn Abdul Karim ibn Magili àfáwà àgbà Magili 79 years náà lò láyé. حي بما صنعت يداه Káwa sọ̀kalẹ̀ sí Áfíríkà wa gbogbo àwọn àfáwà àwọn ńláńláńláńláńlá tí wọ́n sọ̀kalẹ̀ sọ́dọ̀ tiwa àfáwà àgbà Sheikh Usman ibn Fodi gbogbo tí wọ́n lò láyé gbogbo tí wọ́n lò láyé 64 years ni. كميت في قبره Maulana Sheikh Ibrahim Inyas ميت في قبره gbogbo tí wọ́n lò láyé 75 years ni. كميت في قبره Tọ̀tọ̀tọ̀tọ̀. حي بما صنعت يداه Maulana Ogunna gbòǹgbò tí rí dátọ́ lẹ́nu ògbìn Al-Allama Maulana Sheikh Adama gbogbo tí wọ́n lò láyé 75 years ni. حي بما صنعت يداه Bàbá pé 28 years lánàá tí wọ́n kú láyé. حي بما صنعت يداه Bẹ́ẹ̀ bọ́lọ̀ tí wọ́n ń tó bọ́nu ni ó dáa kíkó wa náà bí n ti ń kà lọ́yọ̀ kọ̀ọ̀kan yìí kí lèmi ó lò láyé kí ni ìwọ ó lò láyé. كميت في قبره Ṣékù tiẹ̀ náà ti súnmọ́ ni àbí ò ti súnmọ́. حي بما صنعت يداه Maulana Sheikh Shazili gbogbo tí wọ́n lò láyé 43 years ni. حي بما صنعت يداه Maulana Nakibul Ashrafi gbogbo tí wọ́n lò láyé 55 years ni. حي بما صنعت يداه Bámi Maulana Amirul Jaysh gbogbo tí wọ́n lò láyé 59 years ni. حي بما صنعت يداه ولكم رأينا بيننا Maulana Abdulatif Ime Kabara gbogbo tí wọ́n lò láyé 39 years ni. قم رأينا Ọdún tí wọ́n pé 40 years náà kò láyé. Bẹ́ẹ̀ làfa wa Yasin àwọn náà ti lọ. قم رأينا بيننا Gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ wá ń fẹ̀nú já wáyà ẹ máa bú gbogbo àwọn tí wọ́n ti lọ. Àwọn lẹ̀ ń bú ni àbọ̀ lọ́wọ́ ọba tó ń pa àwọn lẹ̀ ń bú. ولكم رأينا بيننا Ẹ bẹ̀rù Ọlọ́run Sàtánì pé Ọlọ́run jẹ́ wọ́n rúkọ ẹlòmíì nù yín. قم رأينا بيننا Torí sí Ọlọ́run tí ń ṣe náà lílé yà Ànábì wa Muhammad ló sì fi kọ́ wa pé amaru mati bayna sitina wa sab'in. ولكم رأينا بيننا Kó dá ميتا gbogbo wa lójú dángájíá pé.
ọlọ́run ní gbogbo wa lápadàpadà sí àtẹni tí ń fi kú yọ̀yàn àtẹni tí kú kú àtẹni tó kú àtẹni tí wọ́n sọ pé kú àtẹni tí ò ti kú gbogbo wa náà pàápàá ọ̀gán dàbòdàbò wàá dàbò bíyà gbogbo tí ń bẹ òní bẹ́ mọ́. وهو على كل شيء قدير. ọlọ́run wọlé ànábì wa Muhammad. هو على كل wọ́n la fi ta شيء kéwúdé yìí قدير. ìrẹ́ ọlọ́run ọba náà lọ́ba tí fi lágbára ju gbogbo lágbára lọ. وهو على كل شيء قدير. ẹ wá bá ń jẹ já pé istigasa ànábì. صلى الله عليه وسلم. ká pé ruhu ànábì. صلى الله عليه وسلم. ká dáko ànábì. صلى الله عليه وسلم. salamu aleyka ya Mustafa salamu aleyka ya malavi ya mahabubal asfiya. صل وسلم يا إلهي على رسول المصطفى. صل وسلم يا إلهي على رسول المصطفى. صل وسلم يا إلهي على الرسول المصطفى. صل وسلم يا إلهي على رسول المصطفى. أتيت بخير للأنام أنت الخير مصطفى. حبيبك صعزا سيد الكونين إمام العصفياء. صل وسلم يا إلهي على الرسول المصطفى. أحبك قلبي دائما أهواك حبيب مصطفى. متى لقاك يا مربي سيف الله بيا. سبحان الله سبحان الله عظيم مصطفى. علىك قديما أسرى بك ليلا لا بركوديا. أريد وصولا بك يا سر الأسرار مصطفى. نور الأنوار يا خير الخلق وتاج العصفياء. صل وسلم يا إلهي على رسول المصطفى. قلبي دائما أهواك حبيب مصطفى. متى لقاك يا مربي سيف الله بيا. صل وسلم يا إلهي على رسول المصطفى. الله صل يا ربنا وسلم على ما الله صل يا ربنا وسلم على ما الله. ìdí tó já máa yin ànábì báyìí ànábì ló fi wá lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀. وللخالق رحمة وشفاه. الله صل يا ربنا وسلم على ما هو للخالق رحمة وشفاه. الله كيف ترقى رقيك الأنبياء. الله يا سماء ما طولت أسماء. الله لم يزاوك في علاك وقدها. الله لسنا منك دونه وسناه. الله صل يا ربنا وسلم على ما هو للخالق رحمة وشفاه. اللهم صل على محمد. اللهم صل على محمد. اللهم صل على محمد. اللهم صل على محمد. يا واسع الإحسان صل على محمد. اللهم صل على محمد. طاعة
عظيم الشأن الطاهر الممجد اللهم صل على محمد. ọlọ́run wọlá nàbí táyìn yìí wọlá kẹ́ ìgẹ̀ tí ń bá ó sẹ́lá muhammadu gbogbo ẹni ebi ń pa ọlọ́run mọ́sàmá yó wa ọlọ́run má járí àìsàn kò gbógun ọlọ́run ṣàánú wa. ọ̀rìn ìsàbílì jàlálà wà ní ó sọ́bìrì àdé Allahumma salli ala Muhammad. قد فوز بالجلال والخلق العظيم اللهم صل على محمد. وجاء بالوصال والمنهج القوي اللهم صل على محمد. يا رسول الله النبي محمد. النبي رسول الله النبي رسول الله النبي رسول الله النبي يا محبوبي رسول الله سيد الكونين النبي رسول الله النبي إمام الثقلين النبي رسول الله كاشف الغمة النبي رسول الله رسول الله النبي رسول الله النبي رسول الله النبي محمد. اللهم صل على سيدنا محمد آمين. وعلى آل سيدنا محمد الله عليه وسلم. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين. وتقضي لنا بها جميع الحاجات آمين. وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا بها إنك على الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. gbogbo wa ẹja sọ pé má jẹ́ wọ́n gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi o. Àmín. má jẹ́ wọ́n gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi. ọlọ́run wọn lánàá Ramadan tá a wà ń bẹ̀ yìí tá à ń tì lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Àmín. àkọ́bí ọmọ mi àtàwọn tó kù má jẹ́ wọ́n gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi. Má jẹ́ wọ́n gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi. wọ́n náà wí tiẹ̀ fúnra rẹ̀. Má jẹ́ wọ́n gbé sẹ́yìn kódà kó má ti bímọ kó má ti bímọ wí tiẹ̀ náà kalẹ̀. àkọ́bí ọmọ mi àtàwọn tó kù má jẹ́ wọ́n gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi. ọmọ tí wọ́n bá gbé sẹ́yìn ọkọ̀ ó dòkú nù ni. Má jẹ́ wọ́n gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi. Má jẹ́ wọ́n gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi. àkọ́bí ọmọ mi àtàwọn tó kù. Má jẹ́ wọ́n gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi. Subhanallah wa bihamdihi subhanallah العظيم حبيبتان الفتان حبيبتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم.